أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم adúpẹ́ fún Ọlọ́run alhamdulillah. àwa tọ gẹ́gẹ́ fún gbogbo àìwúsí Ọlọ́run tán ti sípò padà ọbẹ̀ láti rí ànábì wa Ádámù alayhi salatu wassalam tó fi dé rí ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam. àtọ̀gbà tí ó gbá àgbà lókùrọ̀ nǹkan bá kọ́ bá mójúkó láì fi wọ́n. amina. Ọlọ́run bá kọ́ wọn láì ní síwẹ̀ gbogbo ẹni ẹ̀tẹ́ ń bẹ lérílẹ̀ ayé kọ́ bá àfisọ́ rẹ̀ sọ wọn. amina. ọ̀la abẹ́ kọ́ka náà kúnà ẹni rẹ̀. amina. ọ̀la jẹ́ kan oṣù rẹ̀. amina. ìbánisọ̀rọ̀ wa fún Abdul Basiti. naam anakumullah. yóò dá lérí ògbòdìyàn tí ń lọ nílùú àbí tí ń lọ lérílẹ̀-èdè àbí tí ń lọ lágbàáyé àbí tí ń lọ lérí afẹ́fẹ́ lórí pé àwọn kan ni wọ́n ń pera wọn lálì Sufi àwọn kan wọ́n ń pera wọn ní alùsùnà àwọn kan lápá kan wọ́n tún pera wọn ní alùtẹ̀bùlígù àwọn alùsùfí wọ́n ń ya ní rí pé àwọn làwọn pé jù wọ́n wá ń tako alùsùnà àwọn alùsùnà wọ́n ń ya ní rí pé àwọn làwọn dáa jù wọ́n wá ń tako alùsùfí àwọn alùtẹ̀bùlígù wọ́n tún jẹ́ ká mọ̀ pé alùsùfí alùbídíà ni wọ́n tó gbá àwọn èsè jáde àwọn èsè jihadi tàbí tó wà lọ́nà nu gbogbo wọn gan tàbí tó pé jù ṣé alùsùfí ló pé ni jùlọ ni sáwọn wọn dáa jùlọ nínú ẹ̀sìn sẹ́sìn wọn àbí sẹ́sìn wọn lọ́lọ́wọ́n bá nífẹ̀ẹ́ sí jùlọ àbá alùsùnà sáwọn wọn dáa jùlọ nínú ẹ̀sìn àbí sẹ́sìn wọn lọ́lọ́wọ́n bá nífẹ̀ẹ́ jùlọ àbá alùtẹ̀bùlígù sáwọn wọn dáa jùlọ nínú ẹ̀sìn àbí sẹ́sìn wọn lọ́lọ́wọ́n bá nífẹ̀ẹ́ sí jùlọ níta àwọn afi dáhùn béèrè náà òun ni ayàtọ̀ lọ́wọ́ bá sọ náà Al-Qur'an Karim nínú Suratu Hajj chapter 22 verse 41 kí Ọlọ́run bá wí bẹ́ẹ̀. alladhina makanahum fil ardi aqamu salata wa atu zakata wa amaru bil ma'rufi wa nahaw 'anil munkar. ṣáájú ká tó máa lọ kí ni ìtumọ̀ Sufi gan? kí ni ìtumọ̀ alìsúnà kí ni ìtumọ̀ súnà tá à ń pe àwọn kan ní alìsúnà kí ni ìtumọ̀ tẹ̀bílígù tá à ń pe àwọn kan ní alùtẹ̀bílígù ní ti ń jẹ́ Sufi ní tó mọ́ abẹ́ni tí ń ṣèṣe ẹni tó mọ́ abẹ́ni tí ń wọ àwòkọ́ṣe ẹni tó mọ́ abẹ́ni tí ń ṣiṣẹ́ tó mọ́ abẹ́ni tó gbé tó mọ́ dání ẹni tó yẹ pé jíjẹ rẹ̀ mímu rẹ̀ lílọ rẹ̀ ìsọ̀rọ̀sí rẹ̀ ní tó mọ́ ni àwọn tí ń ṣe léyìí àwọn là ń pè ní àlì Sufi kí wàá ní ìtumọ̀ àlì súnà gan ìtumọ̀ àlì súnà ni pé súnà ó pín sí nǹkan mẹ́ta àkọ́kọ́ ń bẹ̀ ní tí anabi Muhammad ṣe àwọn tí wọ́n bá tí wọ́n ń ṣe tá anabi ṣe àwọn là ń pè ní àlì súnà àwọn ní ará ilé ẹni tí ń ṣe àkọ́ṣe anabi Muhammad. alladhina makanahum fil ardi. ìkẹlẹ̀ kejì tá a tún pè ní súnà òun ni tí anabi Muhammad sọ pé eléyìí ọ̀dà ẹ̀ máa ṣe eléyìí kọ̀ ọ̀dà ẹ̀ jìnnà sí eléyìí tọ́kẹ́ ẹ̀ máa jẹ́ eléyìí tọ́kẹ́ ẹ̀ máa mú eléyìí ọ̀dà ẹ̀ máa jẹ eléyìí ọ̀dà ẹ̀ máa mú ìgbà tí Muhammad ti lè sọ léyìí èyí súnà tó náà òun náà. makanahum fil ardi. àbí tí anabi Muhammad sallallahu alaihi wasallam tóyìn tí wọ́n ń ṣe níwájú ẹ̀ kò wá sọ̀rọ̀ pé n tẹ́ ń ṣe yìí n tọ́ da ni kò wá sọ̀rọ̀ pé n tẹ́ ń ṣe yìí n tí ò da ni lóyún ìgbà tí wọ́n ti lè ṣe lójú àná Muhammad tí o ti lè takò àyà takò rẹ̀ ó ti jẹ́ ká mọ̀ pé n tọ́ da tẹ́yẹ̀ lè mọ̀ ṣe ni. makanahum fil ardi. àkúkú sínú sẹ̀mí àná Muhammad a máa rí gbọ́ a sì rí kà kí sojú wa. níta bá rí gbọ́ tá a rí ká pé Muhammad ṣe àbọ̀ sọ àbí wọ́n ṣe ń sojú ẹ̀ tí ò ti lè takò wọ́n à ń pè ní súnà gbogbo àti bá ti ń ṣe léyìí àwọn là ń pè ní àlè súnà. makanahum fil ardi. àwọn wo ni alu tẹ̀bùlígù kí ni túmọ̀ tẹ̀bùlígù tẹ̀bùlígù ayọ̀ látara bàlágà àwọn onísọ́rí fún wọn ti mọ̀ pé tẹ̀bùlígù yìí inú bàlágà láti yọ ìtí ń jẹ́ tẹ̀bùlígù àwọn èyí àwòkọ́ṣe ta ni wọ́n ń wò àkọ́kọ́ ẹni tó kọ́ tẹ̀bùlígù láyé òun lànàbì Musa alayhi salatu wa salam tó inú Suratu Taha chapter 20
nígbà tí Ọlọ́run bá gbéṣẹ́ rán Musa lọ́wọ́ kọ́ bẹ̀ lọ́run pé ó wá kú Rabbi zidni ilma. Musa ní ìwọ Ọlọ́run bá lé mi kún ní mímọ̀ lórí iṣẹ́ tó gbé rán mi yìí. Wa qul rabbi zidni ilma. Ìtí ń jẹ́ tẹ̀bùlígù ni àwọn tí wọ́n ń lékún sí tí wọ́n ń dàgbà sí lójoojúmọ́ nú ẹ̀sìn nínú mà tó pé ayọ̀ tẹ̀bùlígù látara bàlágà ìtí ń jẹ́ tà bàlágà ni ẹni tó ti kájú òṣùwọ̀n bọ́mọ bá ti bàlágà gbogbo ẹ̀ṣẹ̀ tó bá ṣẹlẹ̀ ìtọ́ da àtẹ̀yí tó kù díẹ̀ káàtó ọrùn rẹ̀ ní ọmọ wà ó ti di mọ̀kálá ó ti di ẹni tá a ti la nǹkan bọ̀ lọ́rùn. Makanahum fil ardi. àwọn tẹ̀bílígì àwọn ọdún pẹ̀tọ̀ ní jojoojúmọ́ àwọn ọmọ dàgbà sí ní àlékún nú ẹ̀sìn ìtumọ̀ tẹ̀bílígì nù. tọ́ ẹ dákun ọ̀nà olóhùn mẹ́rin tó wà lójú ọ̀nà sáàlì súnà ló wà lójú ọ̀nà ni àbáwọn súfí ọ̀sùfíyà àbáwọn alùtẹ̀bílígì àyà yìí wá jẹ́ ká mẹ́rin tó bá wà lójú ọ̀nà. Alladhina makanahum fil ardi. wọ́n tó ní kùránì lé tí kùránì rẹ̀ sì ní translation máa bá wa ká lọ gbé kùránì rẹ̀ mi tó bá wà. Makanahum fil ardi. wà á lè wọnú súwátù Hajj chapter 22 verse 41 kí Ọlọ́run ọba wú. Alladhina makanahum fil ardi. Ọlọ́run jẹ́ ní ká mọ̀ pé alladhina makanahum fil ardi. ọ̀nà wo la fi mọ̀ pé eléyìí alìsúfì ni Ọlọ́run ní ká mọ̀ pé gbogbo táwọn alìsúfì bá ti dé àwọn tá à ń pè láwọn ẹni tó mọ́ àbáwọn ẹni tá à ń pè láwọn ẹni tí ń ṣìṣe tó mọ́. fèlàádì wá kí mu sọ́láàtà. wọ́n ní wàá kọ́ mu sọ́láàtà wọ́n máa kírun wákàtí márùn-ún. Aqamu sọ́láàtà. kódà gbogbo ìlú yòówù tí wọ́n bá dé wọn ò ní ẹ̀sẹ̀ máa béèrè pé dákun ibo ni gábà ṣe kọjú sí bá ṣe kọjú. Aqamu sọ́láàtà. wọ́n gbàgbé wọ́n sàlùwàlá. Aqamu sọ́láàtà. Ìrun kan wọn ò ní jó mísì. Aqamu sọ́láàtà. àwọn tí ò mísì irun ní gbogbo àyèwò tí wọ́n bá dé kó àtàn bá dé lù tí wọn ò ti mọ̀ wọ́n tí wọn ò ti gbọ́hùn wọn tí wọn ò ti gbédè wọn ó sì máa kírun. Aqamu sọ́láàtà. pé àkàndé lu China tí wọn ò ti gbédè wọn básìkò òun bá tó wọn ò ní fi ìrun wọn ò ní fi ṣeré. Aqamu sọ́láàtà. àwọn tí ń ṣe lẹ́yìn gangan ní alùsùfì. Aqamu sọ́láàtà. tọ́ba tó wá kírun tán ó tún wá máa yan náfìlà. Aqamu sọ́láàtà. tọ́ba tó yan náfìlà tán ó tún ṣe àsìkáò. Aqamu sọ́láàtà. wọ́n ṣe la ilaha illallah wọ́n ṣe alhamdulillah wọ́n ṣe astaghfirullah wọ́n tún ṣe asúnmọ́lá nínú àkè wọ́n ṣe bẹ́ẹ̀ wọ́n ṣe lọ ní gbogbo àyẹ̀wò tí wọ́n bá ti dé àwọn tí wọ́n bá ti ń ṣe lẹ́yìn gangan ní alùsùfì. Aqamu sọ́láàtà. àsìkò kan wọn ò ní jẹ́ kó lọ láláì ní sílọ́n àwọn tí ń ṣe léyìí àwọn gangan ní súfì. Aqamu sọ́láàtà. abẹ́ni tí ò ṣe léyìí tí bá ń pè á ní alùsùfì ẹ̀kan wo pé òun ò sí lójú ọ̀nà. Aqamu sọ́láàtà. wàá tu zakata. ọlọ́run nílẹ̀ ìgbà wọn bá ṣe léyìí tán nínú tí wọ́n ní lọ́wọ́. wàá tu zakata. wọ́n tún wá ṣe sàárà ń bẹ̀ wọn ò ní wo pé èèyàn ẹni àmọ́ ní nínú ẹni àyè ẹnìkan wá lóhun níṣòro àbọ̀ ẹnìkan lébi ń pa àwọn àbọ̀ ẹnìkan ló gbẹ̀ngbẹ̀ òun ṣé kí wọ́n á mú tẹ́nà àánú ẹ̀ kí wọ́n á fún un ní wò bẹ̀. wàá tu zakata. wọ́n tún wá múnú tẹ́nà àbí wọ́n ní àtẹ́mù wọ́n tún wá fún un wọ́n tún fẹ́ni tí tó ní dìrẹ̀ lọ́wọ́ tún fún un. wàá tu zakata. àwọn tí ń ṣe lẹ́yìn gẹ́gẹ́ ní alùsùfì. wàá tu zakata. ọ̀nà tó fi máa alùsùnà. gbogbo ibi tí alùsùnà náà bá ti dé. wàá tu zakata. òun náà kò ní fi irun rẹ̀ ṣeré. Aqamu sọ́láàtà. ìrun ẹ̀yọ́ máa kí torí pé anna Muhammad sallallahu alaihi wasallam kò fi irun rẹ̀ ṣeré àìfi irun rẹ̀ ṣeré tí kí wákàtí márùn-ún yìí gbogbo ẹni tó náà bá ti wá ń kí wákàtí márùn-ún náà ń kọ́ sí anna Muhammad. sallallahu alaihi wasallam. ẹni tó yẹ pé ńgbà tó bá tún wá kírun tó tún yàn náà fi à ń kọ́ sí anna Muhammad. sallallahu alaihi wasallam. gbogbo ẹni tó yẹ pé ńgbà tó tún kírun tó tún tọ́ ọ̀dọ̀ Ọlọ́run ọba ń kọ́ sí anna Muhammad. sallallahu alaihi wasallam. gbogbo ẹni tó yẹ pé inú tọ́lọ́run ọba fún tó mú tó fi ta ọ̀rẹ́ bẹ́ẹ̀ ń kọ́ sí anna Muhammad. Aqamu sọ́láàtà wa atu zakata. láti máa alùsùnà ní ẹni tí ó yẹ pé gbogbo ibi tó bá dé ńlọrùn ẹ̀ lára ó wá pé alálùsùnà kìí ṣe alùsùnà. makanahum fil ardi aqamu sọ́láàtà wa atu zakata. ẹni tó yẹ pé gbogbo ibi tó bá dé kò ṣe ńtọ́nà ọba ní a máa ṣe lásìkò kọ̀kọ́ sí àná Muhammad nígbà pé alálùsùnà ni àbí àwọn tó jẹ́ pé wọ́n pe anáàlù tàbùlígù gbogbo mi tẹ́ bá ti dé àmì wo lẹ́fì máa pé eléyìí tó dálù tàbùlígù ni. Aqamu sọ́láàtà wa atu zakata. àsìkò wọn ò ní fi lọ́ra wọn ò ní fi ṣeré
wọ́n máa kírun lásìkò wà á tún sàkáàtà Wàhátù zakata. wọ́n tún wá máa ṣe sàárà nínú tọ́lọ́wọ́n bá fún wọn ìtẹ́bí mọ̀ pé eléyìí o alìsúfì ni Wàhámẹ̀rú bìlì màrúfi. alìsúnà ni eléyìí o alìtẹ̀bùlùgì àmọ́ àwọn tí ń pe ani alìsúfì tí ń pe ani alìtẹ̀bùlùgì tí ń pe ani alìsúnà tí wọn wá kí wọn ní gbogbo yòówù tí wọn bá dé tí wọn ń lọ́rùn wọn lára jẹ́ kí wọ́n mọ̀ pé wọ́n ṣe alìsúnà. Àkọ́mú sọ̀láta wàhátù zakata. ẹ jẹ́ kí wọ́n mọ̀ pé wọ́n ṣe alìtẹ̀bùlùgì eléyìí ti jẹ́ ká mọ̀ pé àṣẹ alìsúfì àtàlùtẹ̀bùlùgì àti alìsúnà lóògbà tá ẹ bá ti ń ṣe léyìí ẹ ń ṣe tọ́lọ́wọ́n ọba ni. Àkọ́mú sọ̀láta wàhátù zakata wàhámẹ̀rú bìlì màrúfi. wàhámẹ̀rú bìlì màrúfi wọ́n tún wá máa pààyàn láṣẹ dáadáa. Wàhámẹ̀rú bìlì màrúfi. ẹni tí ń máa ń lọ́rùn ẹ̀ lára wọ́n máa jọ máa yẹ pé má lọ́rùn ẹ̀ lára mà. Wàhámẹ̀rú bìlì màrúfi. ẹni tọ́jà ni pé gbogbo bí nǹkan ó ṣe bàjẹ́ bí ìlú ó ṣe bàjẹ́ òun ní máa ń sáná ní wọ́n máa pa láṣẹ pé má bàlújẹ́ mọ́. Wàhámẹ̀rú bìlì màrúfi. tán bá ń lọ ìdá àwọn rí ọkọ àtìyàwó tí ń jà ní tí wọ́n sì fẹ́ lọ kí wọn ọkọ àyànjú ìjà ọkọ àtìyàwó yìí náà ẹni tí bá ti ṣe léyìí òun gangan náà á lè sún náà. Wàhámẹ̀rú bìlì màrúfi. ìdá àwọn lọ wá réso lójú ọ̀nà wọn á mú èso ìkó lójú àti mọ̀ pé èso yóò lè sìn léṣe tó gbọ́ lóbi lè máa lọ tí ó kanjú tí ó sì ní rí ẹni tó wá mú eléyìí tó mú èso yìí kò lójú ọ̀nà láti ní kó má fi lè sèyàn léṣe òun gangan náà alùtẹ̀bùlígù. Wànàhù anil munkar. wọ́n tún máa kọ̀ fún yẹn láti ní kéèyàn má máa hùwà burú. Wànàhù anil munkar. irú wà burú wọn bá rẹni tí ń mu gbójú kọ́ wa pé igbó tó mu igbó tí ọ̀dá ni. Wànàhù anil munkar. ṣé bá rẹni tí ń mu tí wọ́n sọ pé ọtí tó mu yìí tí ọ̀dá ni. Wànàhù anil munkar. ṣé bá rẹni tí ń ṣèṣì ní òní kéèyàn máa ṣèṣì nínú ìsìlámù tí ọ̀dá ni. Wànàhù anil munkar. gbogbo ohun tí ọ̀dà tí máa ń ba ẹ̀sìn jẹ́ tán bá ìpín yàn án tí wọ́n máa kọ̀ fún tọ̀. Wànàhù anil munkar. ẹni tí máa ń kọ ìwà tí ọ̀dà fún yàn òun gẹ́gẹ́ ní àlìsú. Wànàhù anil munkar. ẹni tí bá ń kọ ìwà tí ọ̀dà fún yàn òun gẹ́gẹ́ ní àlìsú náà. Wàhámẹ̀rú bìlì màrúfi. Wànàhù anil munkar. ẹni tí báyà láti dáadáa títún wá ń kọ ohun tí ọ̀dà fún yàn òun gẹ́gẹ́ ní àlùtẹ̀bùlígù. Wànàhù anil munkar. Walillahi aqibatul umur. a gbọ́dọ̀ tún yí pé afẹ́jẹ́ kígbẹ̀yìn wa dáa ká tún wá ba ìgbẹ̀yìn wa jẹ́. Walillahi aqibatul umur. torí ìdí ń jẹ́ súfí ó kọ̀ọ̀kan ní tá a fúnra wa gẹ́gẹ́ bí àwọn society ṣe fúnra wọn ló kọ ó kọ society ní jẹ́ súfí ẹni tó kọ́ ṣe súfí láyé òun lànàbí wa Ibrahim. Alayhi salatu wa salam. Ànábì Ibrahim torí gbọ́ náà jámọ̀ inú Suratul A'la chapter 87 tó ní sùúfì Ibrahim wa Musa wal akhiratu khayrun laka minal ula inna hadha lafi sufi Ibrahim wa Musa. ọ̀rọ̀ sùúfì Ibrahim wa Musa ẹni ọkọ̀ mọ́ tó gbé tọ́mọ́ dání òun Ànábì wa Ibrahim alayhi salatu wa salam tó gbogbo ẹni tó bá jẹ́ àpẹ ara ní àlì sùúfì ojú ọ̀nà Ànábì Ibrahim lọ́wọ́ ẹni tó bá jẹ́ àpẹ ara ní àlì sùúfì ojú ọ̀nà Ànábì Musa lọ́wọ́ ẹni tó bá jẹ́ àpẹ ara ní àlì sùúfì ojú ọ̀nà Ànábì Muhammad lọ́wọ́. ìwọ tí ìwọ náà wá fún ààrẹ ló kọ gẹ́gẹ́ bí bá a ṣe wí tó gbé àlì sùúfì ó dà gẹ́gẹ́ ìgbà tí society bá fún ààrẹ ló kọ ni tíjọ fún ààrẹ ló kọ pé ó dà àwọn máa jẹ́ ọkọ̀ báyìí nínú Islam torí tẹ bá wà àwọn NESFAT ó kọ ọ̀kan ni tó jẹ́ society àwọn tó jẹ́ association tẹ bá wà Ansarudini ó kọ ọ̀kan ni tó jẹ́ association tẹ bá wà Ansaru Islam ó kọ ọ̀kan ni tó jẹ́ association tẹ bá wà Kọ̀ríbù Alukorib ó kọ ọ̀kan ni tó jẹ́ association tẹ bá wà Jannatu Asge ó kọ ọ̀kan ni tó jẹ́ association tẹ bá wà Jannatu Kunfaya Kunu ó kọ ọ̀kan ni tó jẹ́ association tẹ bá wà Jannatu Firdaus ó kọ ọ̀kan ni tó jẹ́ association tẹ bá wà Aminullah Islamic Association ó kọ ọ̀kan táyà náà ń jẹ́ association báwọn association yìí ṣe fún àwọn olóko gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni ti ń jẹ́ àlùsúnyẹ́ náà ṣe ń jẹ́ association. Ọ̀lẹ́kọ̀ ìwọ́de káyọ̀ wà bẹ̀kọ̀ iná àdálàbí sófè Ibrahim wa Musa. Alùtẹ̀bùlígù ó kọ ọ̀kan táyà náà fún àwọn olóko ìpẹ́tọ̀ àárọ̀ máa jẹ́ tẹ̀bùlígù àwọn àlìsúnà àlìsúfì àná fún àwọn olóko tánigbọ́dọ̀ àárọ̀ máa jẹ́ súfì tó fi mọ́ pọ́dà àlámọ́. bí wọ́n á lè súnfì tí wọ́n dòdò pé ńgbà tá a bá kírun tán àbí tá a bá yan nẹ́fìlà tán
la ilaha illallah yìí a máa ṣe ju mẹ́ta lọ tọ́kùn dédé tí a bá kúkú ṣe náà ládàá ẹ̀ náà la òkú gbà tọ́rọ̀ ní skul. Ya ayyuhal ladina amanu uzkurullaha zikran kaseeran wasabbihu bukratan wa asila. Àyà yìí wọ́n gbọ́ yé wọ́n fi àwọn pé ìmọ̀ àgbẹ̀ ọlọ́run ta ní àárọ̀ ni ọ̀sán ni òru ni alẹ́ ni ìrọ̀lẹ́ ni ká máa pè lọ́pọ̀lọpọ̀ yìí òun ni ó jà á rí àǹfààní látọ̀dọ̀ ọlọ́run ọba. wasabbihu bukratan wa asila. ká máa pè gbogbo ìgbà yìí òun ni ó jà máa lékún sí i òun ni ó fún wa láǹfààní láti lè máa sọ fọlọ́run ọba pé àfẹ́jọ́ òṣè báyìí tọ́lọ́run ó sì máa ṣe àfẹ́jọ́ pààyàn lẹ́yìn tí ó sì máa pààyàn lẹ́yìn ẹni tí àlìjànú ń dà láàmú afẹ́jẹ́ kó bá a ṣẹ́gun àlìjànú ìtọ́lọ́ ó sì máa bá a ṣẹ́gun ẹ̀ ìwà àlìsù fi tọ́ wá níwá àǹfààní yìí mọ́ àwọ̀ àlìsù náà níwò pé òwò níwá àǹfààní náà. wasabbihu bukratan wa asila. tó bá ti ń wo ìwọ àlìsù tó ti ń wo àlìsù náà pé òwò níwá àǹfààní yìí ó ti ń gbẹ̀sẹ̀ wájú ọlọ́run ọba ni mọ́ wo owó ń bẹ́ẹ̀ ìwà àlìsù náà wọn náà máa wo àlìsúfì níwò pé òun náà níwọ̀ àǹfààní tí wọn náà ní ìwọ àǹfààní òun ló ní bóyá ọwọ́ àǹfààní kan láti Sàwọ́dí tani ọmọ ẹgbẹ́ bọ́ o lóòótọ́ inú Súrátù Táùbà chapter 9 verse 60 ọ̀hún yìí ká mọ̀ pé ibi lẹ́dà wa ti ń ṣe ẹ̀dá máa ń jẹ́ ńbẹ̀ ibi tó o ti ń ṣe èyí tó o ti ń jẹ́ náà tó ti rówó yìí máa mọ̀ wò pé àwọn àlìsúfì yìí o wọ́n kún sí ń fa tẹ̀sùbá yìí náà tó náà ń kọ́ wọn ò kúkú lówó yìí máa rò bẹ́ẹ̀ pé wọn ò kú lówó yìí kí ọlọ́run bá tún wá sọ lérí ẹ̀ inú Al-Qur'an kan inú Suratu Hujurat. Ya ayyuhal ladina amanu ijtanibu kaseeran minaz zanni. nínú Al-Qur'an kan inú Suratu Hujurat chapter 49 verse 12 ọlọ́run bá jẹ́ ká mọ̀ pé. Ya ayyuhal ladina amanu ijtanibu kaseeran minaz zanni. Inna ba'da zanni ismu. ọlọ́run ní a pé ẹ̀yin tẹ́ gbà ọlọ́run bá gbọ́ tẹ́ ní àlìsúfì ni. ayyuhal ladina amanu. a pé ẹ̀yin tẹ́ gbà ọlọ́run bá gbọ́ ayyuhal ladina amanu. a pé ẹ̀yin tẹ́ gbà ọlọ́run bá gbọ́ ayyuhal ladina amanu. àlùtẹ̀bùlígù ni. ijtanibu kaseeran minaz zanni. ẹ máa jìnnà sí ọ̀pọ̀lọpọ̀ àbádídá. kaseeran minaz zanni. ọ̀pọ̀lọpọ̀ àbádídá tẹ́ rí yìí. inna ba'da zanni ismu. ẹsẹ̀ ní. ba'da zanni ismu. ẹsẹ̀ sí ní kejì kéèyàn ojú orí ọlọ́run. inna ba'da zanni ismu. ẹsẹ̀ sí ní máa jẹ́ kéèyàn jìnnà sọ́lọ́run ni. inna ba'da zanni ismu. ẹsẹ̀ sí ní máa jẹ́ kọ́lọ́run máa bínú sí yẹn ni. inna ba'da zanni ismu. ẹsẹ̀ sí ní kéèjé kéèyàn ríbi súnmọ́ ọlọ́run. inna ba'da zanni ismu. ẹ̀yọ́ máa dúdú pé àwọn àlìsúfì aládá jùlọ. inna ba'da zanni ismu. ẹ̀yọ́ máa dúdú pé àwọn àlìsúnà alápẹ́ jùlọ. inna ba'da zanni ismu. ẹ̀yọ́ máa dúdú pé àwọn tẹ̀bùlígù àwọn alámọ̀ọ́n kí jùlọ. inna ba'da zanni ismu. ẹ̀yọ́ máa dúdú pé ńgbà táwọn kan bá ń kírun mọ́sálásí ẹ̀ wá ní tò lẹ́yìn rẹ̀ àmọ́ dáhùn yín kí. inna ba'da zanni ismu. ìmọ̀ dábàá ìpẹ́ ẹ̀yin lẹ pé jùlọ yí ẹsẹ̀ ni. wala tajassasu. ẹ má tọpinpin ara yín. wala tajassasu. kálí tọ̀bùlígù má tọpinpin àlìsúnà. wala tajassasu. kálí súnà má tọpinpin onísúfí. wala tajassasu. kó súfí má tọpinpin àlìsúnà. wala tajassasu. ìmọ̀ tọpinpin ara yín yóò jẹ́ máa rálébù ara yín. wala tajassasu. ìmọ̀ tọpinpin ara yín yóò jẹ́ máa ṣèyapa nùsílà. wala tajassasu. ìmọ̀ tọpinpin ara yín yóò jẹ́ káwọn káfíìrì máa rẹ́wọ̀n ọmọ yín mú. wala tajassasu. ìmọ̀ tọpinpin ara yín yóò jẹ́ káwọn káfíìrì máa dúdú pé ẹ̀rí ẹ̀sìn Islam tẹ́ pè lẹ́sìn òun làwọn apá kan bá àwọn jà yìí. wala tajassasu wala yaghtab ba'dukum ba'da. ìmọ̀ tọpinpin ara yìí òun ni a máa tún máa ṣe sábà bíi kẹ́ ẹ máa ṣe kíni kẹ́ ẹ máa pẹ̀gàn ara yín. wala yaghtab ba'dukum ba'da. bẹ́ẹ̀ báyìí ti ń pẹ̀gàn ara yín ẹ̀ ń ba ẹ̀sìn yín jẹ́. wala yaghtab ba'dukum ba'da. bẹ́ẹ̀ bá ti ń pẹ̀gàn ara yín ẹ̀ ti ń fún àwọn ẹlẹ́sìn míì tí èsì ẹ̀sìn yín ẹ̀ ti ń fún wọn láǹfààní pé kí wọ́n máa rí yín wọ̀. wala yaghtab ba'dukum ba'da. ìmọ̀ pẹ̀gàn ara yín yóò á máa ṣe sábà bíi pé àwọn ọmọ tẹ́ ń bí àwọn ọmọ tí ń bọ̀ lẹ́yìn ọmọ àdúgbò pé ojú ọ̀nà ògùn làwọn fẹ́ wà gan. wala yaghtab ba'dukum ba'da. wọ́n ti káwọn pé gbogbo àwọn tí bá ti ń pẹ̀gàn yìí ìmọ̀ pẹ̀gàn yìí pé àwa la dáa jùlọ ìmọ̀ pẹ̀gàn yìí pé àwa la rọ́lọ́wọ́ bá wọn jùlọ ìmọ̀ pẹ̀gàn yìí pé àwa la mọ̀
ìmọ̀ àpẹ̀jẹ̀ nípa àlà fẹ́ jùlọ ìmọ̀ àpẹ̀jẹ̀ nípa àlà ń ṣe tọ́lọ́wọ́n bá fẹ́ jùlọ ọlọ́run jẹ́ ká mọ̀ pé ọ̀dà gẹ́gẹ́ bí. ayò ìbò àdùkùn ayákúlàlà mẹ́tàn. ọ̀dà gẹ́gẹ́ bí ẹni tí ọmọ ìyá rẹ̀ tó nífẹ̀ẹ́ sí jùlọ. ayò ìbò àdùkùn. tó bá kú. ayákúlàlà mẹ́tàn. wọ́n wá mú ẹran àbí wọ́n mú ọ̀bẹ wọ́n fi gé ẹran ẹni tó kú yìí wọ́n á gbé fún un pé kó jẹ. La ilaha illallah. ọlọ́run ní ìmọ̀ pẹ̀já ara yọ̀dà gẹ́gẹ́ bí ìgbà tí àyàkúlàlà mẹ́tàn. bẹ́ẹ̀ nífẹ̀ẹ́ sí jùlọ báyà ọmọ tó bí tó nífẹ̀ẹ́ sí jùlọ. àyàkúlàlà mẹ́tàn. àbí ìyàwó rẹ tó nífẹ̀ẹ́ sí jùlọ àbí àbúrò rẹ tó nífẹ̀ẹ́ sí jùlọ àbí ọkọ rẹ tó nífẹ̀ẹ́ sí jùlọ àbí ẹ̀gbọ́n rẹ tó nífẹ̀ẹ́ sí jùlọ ọwọ́ kún wá gbé ara rẹ̀ fún pé kó jẹ́ ọlọ́ni gbé fún ọ pé náà gbé fún ọ kó jẹ́ ìgbó òní lè jẹ́ àìní lè jẹ́ yìí tó jẹ́ ìnira fún ọ àìní lè jẹ́ yìí tó jẹ́ ìbànújẹ́ fún ọ gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà lọ gbọ́dọ̀ jẹ́ fún láti lè máa pẹ̀gàn ọmọ ìyá rẹ nígbà ó sì jẹ́ ìwọ̀ fún ọ láti lè jẹ́ yìí tó jẹ́ ìbànújẹ́ fún ọ láti lè jẹ́ ìkọ́ ọmọ pẹ̀gàn àlìsúnà ọ gbọ́dọ̀ jẹ́ ìbànújẹ́ fún ọ ní. wàhálì súnà kọ́ ọmọ pẹ̀gàn àlìsúfì ọ gbọ́dọ̀ jẹ́ ìbànújẹ́ fún ọ ní. wàhálì súfì kọ́ ọmọ pẹ̀gàn àlùtẹ̀bùlì ọ gbọ́dọ̀ jẹ́ ìbànújẹ́ fún ọ ní. ẹ̀páyà ọlọ́run tó gbà ọlọ́run ọba jẹ́ rí àwa là ń máa ń gba tútú bá. Inna Allaha wa tawwabun. fún ẹ̀dá tí ń ṣe nǹkan torí ẹlòmíín bẹ lára tàtàpọ̀ náà àlùsù fi tà ń sọ yìí wọ́n lè máa ṣe kí wọ́n máa ń gbà náà àmọ́ gbà wá ti á mọ̀ pé àṣẹ́lì ṣúdà àsọmọ ìyá wa ni wọ́n nú ẹ̀sìn àṣà náà fúnra wọn lóko gẹ́gẹ́ bí nẹ́sífà ṣe fúnra wọn lóko ni àṣìkan náà làájọ ń ṣe lóyún ìgbà tí ansaru Islam tí ò ti rí ansaru dini lọ́ta rẹ̀ tí ansaru dini tí ò ti rí nẹ́sífàtì lọ́ta rẹ̀ tí nẹ́sífàtì tí ò ti rí kọ̀ríbù lọ́ta rẹ̀ tí kọ̀ríbù tí ò ti rí kúnfọ́yàkúnnù lọ́ta rẹ̀ tí kúnfọ́yàkúnnù tí ò ti rí jannatu aske lọ́ta rẹ̀ tí jannatu aske tí ò ti rí aminu láì islamic association lọ́ta rẹ̀ ẹ̀yin tẹ̀bùlígù ò gbọ́dọ̀ rí àlìsúnà lọ́ta rẹ̀ ìwà àlìsúnà ò gbọ́dọ̀ rí àlìsúfì lọ́ta rẹ̀ torí pé ìtí ń jẹ́ àlìsúfì association ni ìtí ń jẹ́ àlùsúnà association ni ìtí ń jẹ́ àlùtẹ̀bùlígù association nínú Islam. Innamal mu'minina ikhwatun faslihu bayna ikhwaikum wattaqullaha la'allakum turhamun. nínú Suratul Jurat ó bá ń tún sọ̀rọ̀ yìí. Innamal mu'minina ikhwatun faslihu bayna ikhwaikum. Ọlọ́run sọ lẹ́yìn nínú Suratul Jurat chapter 49 verse 10. Ọlọ́run bá ti sọ ọlọ́run innamal mu'minina ikhwatun. ọlọ́run jẹ́ ká mọ̀ pé ìwà àlìsúfì ọmọ ìyá àlìsúnà ló jẹ́. ikhwatun. ìwà àlìsúnà ọmọ ìyá tẹ̀bùlígù ló jẹ́. ikhwatun. ìwà àlùtẹ̀bùlígù ọmọ ìyá àlìsúnà ló jẹ́. faslihu bayna ikhwaikum. ìwà àlìsúnà ọmọ ìyá àlìsúfì ló jẹ́. faslihu bayna ikhwaikum. ẹni láti di ayín mú. faslihu bayna ikhwaikum. bẹ́ẹ̀ bá wà ní mọ́sálásí ẹ gbọ́dọ̀ sálámà sí ayín. faslihu bayna ikhwaikum. ẹ gbọ́dọ̀ rí ayín lọ́ta ayín. wattaqullaha la'allakum turhamun. tí ì bá ṣe pé àìmọ̀ kóra yín jọ àbí kẹ́ máa ṣe mítìnì tẹ́ ẹ bá kóra yín jọ gẹ́gẹ́ bí nẹ́sífàt ṣe ń kóra àwọn jọ tẹ́ ẹ̀ ń kóra yín jọ gẹ́gẹ́ bí àṣàrù Islam àṣàrù dín ṣe ń kóra yín jọ bí wọ́n ṣe ń kóra wọn jọ ó yẹ kẹ́ ẹ lọ rẹ́díṣítà ara yín lọ́dọ̀ gọ́fìmẹ̀ntì ní ti ń jẹ́ àlìsúnà ọ̀kẹ́ rẹ́díṣítà ara yín ní ti ń jẹ́ àlùtẹ̀bùlígọ́ ọ̀kẹ́ rẹ́díṣítà ara yín ní ti ń jẹ́ àlìsúrẹ́ ọ̀kẹ́ rẹ́díṣítà ara yín ọ̀kẹ́ mọ̀ pé association ní yín kí lọ́wọ́ dé tẹ̀ fún ara yín lóko ọdún Islam tọ́lọ́ ti já mọ́ inú Al-Qur'ani kẹrin inú Suratu Imran chapter 3. Ya ayyuhalladhina amanu taqullaha haqqa tuqatihi wa la tamutunna illa wa antum muslimun. Ṣé àlìsúfì tí ó bá ti kú sínú Islam? Taqullaha haqqa tuqatihi. Ṣé àlìsúnà tí ó bá ti kú sínú Islam? Wa la tamutunna illa wa antum muslimun. Ṣé àlùtẹ̀bùlígù tí ó bá ti kú sínú Islam? Wa la tamutunna illa wa antum muslimun. Kí ló dé lẹ́yìn gbà fún ẹ̀yin lóko ẹgbẹ́ lẹ́yìn gbà fún ẹ̀yin lóko association tẹ́ bá fẹ́ bà Islam àyín jẹ́? Wa la tamutunna illa wa antum muslimun. lẹ́yìn gbà lẹ́gbẹ̀ẹ́ àyín wáyé lákẹ́ àárẹ̀ Walillahi aqibatul umur. ìgbẹ̀yà ayín lẹ̀
tẹ̀ ń lé ló jẹ́ pé ayé ní àlìsúfì. Walillahi aqibatul umur. ìgbẹ̀yìn ayé lẹ̀ ń lé ló jẹ́ pé ayé ní àlìsúnà. Walillahi aqibatul umur. ìgbẹ̀yìn ayé lẹ̀ ń lé ló jẹ́ pé ayé ní àlùtẹ̀bùlímù. Walillahi aqibatul umur. ẹ máa tó ìgbà nígbà ayé kẹ bà iṣẹ́ tẹ̀ ṣe kẹ bàjẹ́ torí tẹ bá ti bà iṣẹ́ tẹ̀ ṣe tẹ bá ti lè bàjẹ́ sí ọ̀yin pẹ̀ bà iṣẹ́ tẹ̀ ṣe ẹ bàjẹ́ kẹ tó kú torí àná Muhammad ó ní mọ́ bẹ́ẹ̀ náà káfí wà ní mọ́mìnrin. illa bis salat. ìyàtọ̀ tó wà láàrin káfíìrì àti mùsùlùmí òun ni wọn kí ló wá dé ọjọ́ ń kí wákàtí márùn-ún ọbí yín ìwà àlìsúnà báwo ẹ̀ bá dé bí Ramadan bá dé àsìkò Ramadan ló gbàwẹ̀. àjọgbá ni. ọbí rẹ ìwà àlìsùfìyà báwo Ramadan bá dé àsìkò Ramadan lòun náà gba Ramadan ọbí wọ tẹ̀bùlíìgù lásìkò mi tó gba Ramadan tó tayọ àsìkò Ramadan básìkò àjì bá tún dé oṣù níjà yín náà òun náà lẹ́gbàá àbá ẹjọ́ gún náà ni ní nǹkan mẹ́ẹ̀ tẹ́jọ́ ṣe tó tayọ Islam ẹ máa torí pé gbàgbé tí wọ́n fún ayé lóògùn àwọn ọmọ gbéra yín sí eré social media alisufi ọmọ abu alisuna ọmọ abu alutẹ̀bùlígù kí ló dé kí lẹ gbé dání tó tayọ ọ̀rọ̀ Ọlọ́run. innamal mu'minina ikhwatun faslihu bayna ikhwanikum wattaqullaha la'allakum turhamun. kí lẹ gbé dání tó tayọ Islam tẹ bá sì ń dodo pa àwọn kan nítorí wọn lo tẹ̀sùbá gbé bídíà wọn ń ṣe ọ̀pọ̀lọpọ̀ tá à ń lò gan bídíà lọ́pọ̀ jù ń bẹ̀ tó gbé láyé àná Muhammad gẹ́gẹ́ bí n ta rí gbọ́ àbí n ta rí kà kámọ́nì n ta rí tó gbé tàwa kan pé n ta rí ayépa wà nù sẹ̀mí nígbà tá nàbí Muhammad wà láyé nìyẹn kò sẹ́ni tó rí inú gbogbo wa àkọsílẹ̀ la rí kà kò sẹ́ni tó rí gbogbo inú gbogbo wa n ta gbọ́ ni nígbà tí Kùránì sọ kalẹ̀ fún àná Muhammad Kùránì yìí wọ́n ń kọ sára ewé wọ́n ń kọ sára àpáta wọ́n ń kọ sára igi wọ́n ń kọ sára egungun bẹ́ẹ̀ lọ́wọ́ àtàní Muhammad fi kú gẹ́gẹ́ bí tàríkà bó ṣe á wà yìí ànábì kú tán Abubakar jẹ́ khalifa lẹ́yìn àná Muhammad bẹ́ẹ̀ náà ni Kùránì ṣètò wà títí kí Abubakar fi kú gẹ́gẹ́ bí tàrí gbọ́ gbà tó tún wá yá Usman Umaru náà tún jẹ́ khalifa lẹ́yìn Abubakar bí Kùránì ṣe wà yìí náà ni gbà tó wá di ayé Usman òun wọn ló kó Kùránì jọ ìkókù àánì tí Usmanu kókù àánì yẹn láwùn kí ló ṣe. bídíàtò hasan. bídíàtò hasan bídíàtò dání Usmanu ṣe tó bó tí ọba ṣe ń gbà ní lákùsẹ́ bá fẹ́ máa lọ ka Kùránì sáwọn ọlọmọkà máa tó lọ lè ka Kùránì ni. ẹ wá nígbà náà àwọn àkàn máa ń lo tẹ̀sùbà ànábì ò lo tẹ̀sùbà ọwọ́ ló fi sòǹkà àwọn tí ń lo tẹ̀sùbà yẹn dòdò pé ẹja tó ń lo tẹ̀sùbà ká fi lè fi sòǹkà yìí lọ́pọ̀lọpọ̀ tó pé. wọ́n sẹ́bi ohun bukratan wa asila ya ayyuhal ladina amanu. iskulullaha dhikran kaseera wọ́n sẹ́bi ohun bukratan wa asila. kẹsíra lọ́pọ̀lọpọ̀ pé ẹja bá ń lo tẹ̀sùbà yìí náà táǹkà 100 táǹkà 200 táǹkà 300 á fi lékún sí lọ́dọ̀ Ọlọ́run ọba ni ẹ máa dòdò pípa láti ń lo tẹ̀sùbà yìí wọ́n yẹn bídíà tó àṣà náà ìwọ àlìsù fi náà òdòdó pé igbá àwọn kan wọ́n fi irun gbọ́nlẹ̀ ìkọ̀bẹ̀sìn jẹ́ àpò òdòdó pé ńgbà tó rí àwọn kan wọ́n á ká ṣòkòtò wọn ò délẹ̀ wọ́n á ní ńgbà tí ṣòkòtò wọn ò ti délẹ̀ wọn ò rọra sọ ní kí n tiẹ́ tó bá òdòdó pé bídíà kan ni ẹ wá gbé àwọn sí orí social media àwọn tí ọmọ pa Islam wọ́n fi léyìí wọ́n fi ń dàrẹ́tì àwọn ọmọ wa pé ẹ̀sìn Islam náà wọ́n ń bára wọn jà yìí wọ́n fi mú àwọn ọmọ wa kúrò lójú ọ̀nà Islam wọ́n fi mú ọ lọ sójú ọ̀nà míì tẹ̀ bá ètè jáwọ́ látara tẹ̀sẹ̀ yìí ẹ̀ ń ba ẹ̀sìn yín jẹ́ tẹ̀ bá ètè jára ọ́ létara tẹ̀sẹ̀ wáyé láyé akíbatolomu ìgbẹ̀yìn yín tẹ̀ ò pé ẹ̀fẹ́jọ́ dá tẹ̀bi fún wa. wáyé láyé akíbatolomu. ìgbẹ̀yìn tẹ̀ ò pọ́ dá tẹ̀bi fún wa ní àlìsúnà. wáyé láyé akíbatolomu. ìgbẹ̀yìn tẹ̀ ń lé tẹ̀bi fún wa ní àlùtẹ̀bùlígù ẹ má jọ bàjẹ́. wáyé láyé akíbatolomu. ẹ má bàjẹ́. walillahi aqibatul umur. ẹ kí ká rí apọ́mọ̀ ìyá kan àjọ ni wa. faslihu bayna ikhwanikum. ẹ já mọ̀ sí aláàrẹ̀. wattaqullaha la'allakum turhamun. ẹ já páyọ̀ Ọlọ́run ọba kábà fi rí èyí ń jẹ lọ́dọ̀ Ọlọ́run. ọ̀rọ̀ Ọlọ́run lélẹ̀ ọ̀rọ̀ Al-Qur'an Karim lélẹ̀ ọ̀rọ̀ eléyè sọ̀rọ̀ àdìsí tẹ́mi mà ní tẹ́mi àmú wa wípé ọ̀kan ni dọ̀yìfù ọ̀kan ni sọ̀yìí ọ̀kan ni àfíìfù
ọ̀kan ní kinní kan èyí táwọn kan lẹ́yìn bá gbà wá èyí tí mùsùlùmí bá gbà wá òyìn tí Buhari bá gbà wá èyí tí mùsùlùmí bá gbà wá ọ̀rọ̀ Kùránì lélẹ́yìn ló jẹ́ a máa sọ àyà ló jẹ́ a máa sọ chapter láti sọ púpọ̀ tó bá ní Kùránì lè wọ́n náà gbé Kùránì kó o máa bá wa ká lọ níbi tọ́lọ́ wọn bá ti ń bá wa sọ̀rọ̀ a ní ẹ lọ wọnú Suratu Hajj chapter 22 verse 41 ọlọ́run bá bá wa sọ̀rọ̀ ńbẹ̀. alladhina makanahum fil ardi aqamu salata wa atu zakata wa amaru bil ma'rufi wa nahaw 'anil munkar walillahi 'aqibatul umur. adúnika tó lọ wọnú Suratu Hujurat chapter 49 verse 12 ọlọ́run bá bá wa sọ̀rọ̀ ńbẹ̀. adúnika tó lọ wọnú Suratu Hujurat chapter 49 verse 10 ọlọ́run bá bá wa sọ̀rọ̀ ńbẹ̀. adúnika tó lọ wọnú Suratu Imran chapter 3 verse 102 ọlọ́run bá bá a sọ méjì ká máa pé a gbọ́dọ̀ kú sínú ẹ̀sìn. wala tamutunna illa wa antum muslimun. a gbọ́dọ̀ kú sínú ẹ̀sìn míì àyàfi ká kú sínú Islam. kí ló wá dé tá a fẹ́ máa nira ọlá látara pé afẹ́jẹ́ kí wọ́n máa bá àlàdà jùlọ lérí oko tá a fúnra wa lérí oko ẹgbẹ́ tá a fúnra wa nígbà tí gọ́ọ̀mẹ̀ntì báyẹn ti ń mú yín kẹ́ máa rẹ́díṣítà ń sara yóò balẹ̀ gbogbo èyí tẹ̀ ń búra yín lérí social media yóò dínkù gọ́ọ̀mẹ̀ntì bá ti lè rí sí yín nígbà ẹ̀yin oṣù bí ẹgbẹ̀rún máa rẹ́díṣítà ara yín àwọn oṣù bí ó balẹ̀ ẹ̀yin alìsùn ẹgbẹ̀rún máa rẹ́díṣítà ara yín àwọn alìsùn náà balẹ̀ ẹ̀yin tẹ̀bùlígù ẹgbẹ̀rún máa rẹ́díṣítà ara yín ẹ̀yin tẹ̀bùlígù ọba wọn ni máa búra wọn mọ́ nígbà wọn bá ti mú wọn pé máa rẹ́díṣítà gẹ́gẹ́ bá ṣe ní káwọn àwọn nẹ́sípàtì àwọn kọ̀ ìbò wọn ti kálukú ṣe rẹ́díṣítà bẹ́ẹ̀ ni bá ti rẹ́díṣítà ẹ jẹ́ mọ̀ pé association lẹ fún wa inú Islam kò sí tuntun bí ti ń jẹ́ Súfí kò sí tuntun bí ti ń jẹ́ Àlìsúnà kò sí tuntun bí ti ń jẹ́ tẹ̀bùlígù gbogbo ẹ̀ náà ojú ọ̀nà Ìsìláàmù kan yìí náà ni inna dina indallahil Islam. ó yẹ àwọn àpèjọ bí ajá sọ́dọ̀ àwọn ọlọ́run òun lẹ̀ sí Islam. inna dina indallahil Islam. ìlú láti mú àkànní ọlọ́run bá ti sọ kí ló wá dé táwọn máa bá a jà ẹjá ṣàtúnṣe yìí ìmọ̀ àlàámúwá àbú àlùsúfí ìmọ̀ àlámúwá àsìbú àlùsúnà ìmọ̀ àlámúwá àsìbú àlùtẹ̀bùlígù àwọn ọ̀bẹ nìkan kan jà afẹ́jẹ́ ká gbọ́ ayé ni ká máa gbọ́ ọmọ ìyá kan àjọ ni wàá nù sílá innamal mu'minuna ikhwatun faslihu bayna ikhwaykum wattaqullaha la'allakum turhamun. kí kálukú máa ṣe tiẹ̀ wọ́n tó bá ti máa pé ojú àlùsúfí ni ló pe ààrẹ máa ṣe lọ mọ́ bu àwọn kan wọ́n sọ pé àlùsúnà ló bá pe ààrẹ máa ṣe lọ mọ́ bu àwọn kan báyìí pé àlùtẹ̀bùlígì ló bá pe ààrẹ máa ṣe lọ mọ́ sọ pé àwọn kan ń ṣe jáde wọ́n ṣe jihadi ìjáde àti jihadi tí wọ́n ń ṣe yìí kò sí tó fi wá òfin ojú orí ọlọ́run ni kí ló wá dé lórí ojú orí ọlọ́run tó wá tó tán á fẹ́ fi gbẹ̀sẹ̀ wàhálì Súfì kò sí tó ń wá ọ̀tá pé òun wójú orí ọlọ́run wọ́n tó pójú orí ọlọ́run tó ń wá ọ̀tá fẹ́ sọ dẹ́sẹ̀ wàhálì Súnà kò sí tó ń wá ọ̀tá pé òun wójú orí ọlọ́run wọ́n tó pójú orí ọlọ́run tó wá ọ̀tá fẹ́ fi gbẹ̀sẹ̀ ọlọ́run bá kọ́ gbàdúrà wa ẹ jẹ́ ká ṣe àtúnṣe ká sì gbọ́ ayé nú ẹ̀sìn àtúnṣe yìí àti gbọ́ ayé òun ní ìjà tó máa dàgbà sí òun ní ìjà tó máa gòkè sí òun ní ìjà ká tó wojú orí ọlọ́run kọ́nà bá kọ́ gbàdúrà èyí tá a gbọ́ iná kọ́nà bá kọ́ bá fi báàkà sí kọ́nà bá kọ́ já gbọ́ ojú bá ti sọ̀lọ̀ ọ̀ọ́ láì ní sí ọlọ́run subhana rabbika rabbil izzati amma yasifuna wa salamun alal mursalin walhamdulillahi rabbil alamin.